Ẹ̀yin èèyàn mi, hello, 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 hello. Ẹ jẹ́ n tún mú gist kékeré kan wá fún yín. Gbéborun ni o, mo ṣẹ̀ṣẹ̀ rí gbọ́ ni. Ẹ mọ̀ pé wọ́n ní aláṣejù gbígbọ́rẹ́ ló máa tẹ́. Kò sí béèyàn ṣe lè lówó tó láyé yìí. Kò dẹ̀ sí béèyàn ṣe lè lọ́lá tó láyé yìí. Kò dẹ̀ sí béèyàn ṣe lè gbajúmọ̀ tó láyé yìí. Tí ò bá ti ní ìwà, tí ìwà ò dẹ̀ bá ti ìgboro mu, tí ò bá ti ọmọnìkejì mu, ṣé ẹ mọ̀ pé gbogbo ẹ̀ náà òtún bá ń sẹ̀ ni. Kò sí nǹkan kan nínú ẹ̀. Olúwa ẹ̀ dẹ̀ máa tẹ́ pẹ̀lú ọlá ẹ̀ àti gbogbo owó ẹ̀. Òun ni queen náà lòun náà ń jẹ́. Olórí là ń pè wọ́n. Olórí Mariam. A máa ń rí gbọ́ pé Mariam kẹ̀, ó lówó, billionaire ni, wọ́n ló máa ń gbọ̀n ṣìṣìṣì. Pé nítorí owó ẹ̀ kíní kan. Owó ló fẹ́ fi bribe kábíyèsí. Ṣé kábíyèsí ò ti lówó tiẹ̀ ni? Kábíyèsí ti lówó tiẹ̀ kí ó tó rìn pàdé. Ṣèbí wọ́n rí ilé ọlá ní ọ̀dọ̀ kábíyèsí náà ṣe rìn wọ̀n bẹ̀. Tógun ní o, tí gbogbo ẹ̀ náà fi rápálá wọnú ilé. Wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tógun bá ń ṣe, ó kò ń last. Nǹkan tá bá fipá ṣe kò ní last. Ló bá tún kọjá ààyè ẹ̀. Wọ́n ló lọ bá. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún wa nígbà kan pé wọ́n ní this lady. This lady àbúrò kábíyèsí báwọn ẹ̀gbọ́n wọn, inú àwọn àbúrò kábíyèsí, àwọn obìnrin, àwọn women yẹn. Ẹ mọ̀ pé tí wọ́n bá ti rí àwọn yẹn, ẹ mọ̀ pé àwọn timber of caliber and kíní ni wọ́n. Tẹ́ bá rí wọn, ẹ mọ̀ pé yes, obìnrin tọ́ síbẹ̀. Àwọn eléyìí, àwọn màmá gidi gan ni. Kí irú Mariam yẹn ló bá sọ fún wọn pé owó wà. Tẹ́ bá need owó, ẹ má worry, màá fún yín lówó. Tó bá jẹ́ pé nǹkan kí nǹkan tó bá fẹ́ ṣe, tó bá jẹ́ pé tówó ni owó wà, pé màá dash yín lówó, màá ṣe kíní. Àwọn èèyàn wá ní, kí ni ìtumọ̀ yẹn? Wàá dash wa lówó, wàá ṣe kíní. Jọ̀ọ́. Má sọ sọkúsọ níbi tá. Kí ló rí wa sí? Orí wa pé orí wa ní ìrì olòṣì ni, àbò orí wa ní ìrì ẹni tó ń tọrọ owó. Àbò orí wa ní ìrì ẹni tí ò rówó rí. Ó jẹ́ sọ fún ẹ kó tó rìn wọnú ààfin yìí. Báwo ló ṣe rí sí? Ebi ò máa pa wá. Olówó mà ní kábíyèsí yẹn tó wá bá. Olówó gidi gan, olówó ńlá, billionaire ni. Kí ló ní owó tó ní? Má sọ orú ẹ̀ mọ́ fún wa. Owó ń ṣe problem wa. Owó ò ṣe problem. Kí ló mú ẹ? Kí ni ìtumọ̀ nǹkan tó sọ jáde lẹ́nu? Kí ni nǹkan tó rí? No wonder. Wọ́n ní wọ́n ṣàn ni. So wá fẹ́ fowó bribe wa. Okay, owó ló fẹ́ fi bribe kábíyèsí. Ṣé bí kábíyèsí bó ṣe wà yẹn? O lè fowó bribe ẹ̀. Torí kábíyèsí ó ti ní kèrè mí nǹkan ẹ̀. Ọlọ́run ti bless ẹ̀. Tí ìwọ tó wà. Ìwọ wá sọ fún wa pé kó má sọ orú ẹ̀ mọ́. Wọ́n bá wí. Wọ́n ní sọ torí ẹ̀ ní gbogbo mọ̀nàmọ́ná tó ń ṣe ní ààfin. Ṣé o fi pé bóyá o lè fowó fún wa bribe wa? Àwọn owó ló fẹ́ fi dí wa lẹ́nu. Ó rí gbà tá ṣe bẹ́ẹ̀ tí kan nu wa ṣe bẹ́ẹ̀ dé tó fi ra mọ́tò fún. Ta láàfẹ́ pé kó máa gbé nǹkan ẹ̀. Pé àfẹ́ lọ fi tọ́jú ara ẹ̀, kó fi tọ́jú àwọn ọmọ ẹ̀, kó fi tọ́jú ọkọ ẹ̀. Kábíyèsí wa it's not for sale o. Kábíyèsí wa it's not for sale. Throne kábíyèsí ò dẹ̀ ṣe for sale. Kí ni nǹkan tó mú ẹ tó encourage kó máa bá a pé ṣé tó wáyé pé tó owó? Tó bá ní owó ẹ̀, ó ní sápò ara ẹ̀. Wọ́n á fi owó máa bragado fún wa bíbá. Ṣé ẹ mọ̀ pé wọ́n ló máa ń kọ́wọ́ ìga sókè? Pé wọ́n lóun ní ọlá náà. Torí ẹ̀ gbogbo àwọn olórí yẹn tó wà láàfin, wọ́n ló ti kó gbogbo wọn láyà jẹ, but àwọn yẹn ti wá yarí fún un. Òótọ́ ẹ̀ ló ṣe ń sọ pé kò sẹ́ni tó lè gba Ìyèlúà lọ́wọ́ òun. Kò sẹ́ni tó lè ṣe Queen Naomi kékeré yẹn. Láéláé òun ò ní gbà. Torí ẹ̀ ní gbogbo wọn ṣe ń sá kúbẹ́kúbẹ́ láàfin.
tó máa lọ lénìí tó máa padà lọ́la torí àga Mariam ó ṣe tán lóun lólórí òun ni kí ló ń jẹ́ olórí àkọ́kọ́ ìyàwó kábíyèsí senior wife ní ààfin nígbà tó sọ pé senior wife níbo ló fi Naomi sí náà Naomi ti padà ó fẹ́ padà sídìí ìdí ẹrù ẹ̀sìn kábíyèsí dẹ̀ ló máa dá padà fún òun lè ní alẹ́ gbogbo yín kì í síbẹ̀ sì lè ṣe Naomi ni gbogbo ayé mọ̀ títí dé abroad títí gbogbo àgbáyé wọ́n mọ̀ pé Naomi orúkọ Naomi rèé nìyẹn orúkọ Naomi rèé nítorí òun ni wọ́n sọ gbogbo wa gbọ́ láti ìgbà tá láyé ti dáyé pé Naomi o òun ni ìyàwó kábíyèsí tó tún jẹ́ pé wọ́n tún ní prophetess tẹ́ bá gbọ́ ti prophetess ìyàwó kábíyèsí ó mọ̀ pé ó unique gidi gan orúkọ yẹn unique pé ìyàwó ọba ó tún ń ṣiṣẹ́ olúwa pẹ̀lú ẹ mọ̀ pé double portion ni Ọlọ́run fún kábíyèsí wa tó tún ń ṣiṣẹ́ olúwa ó jẹ́ pastor ó jẹ́ prophet ó ṣe gbogbo ẹ̀ àti pé kì í ṣe ordinary prophet kì í ṣe ordinary ìránṣẹ́ Ọlọ́run prophet ni aríran ni tẹ́ bá mọ̀ tún mọ̀ prophet aríran ẹni tó bá ń ríran nínú iṣẹ́ ìrere tó ń ṣe òun ló ń pè ní prophetess obìnrin ni prophetess ọkùnrin ni prophet ṣé ó yé wa ń sìn sórí Mariam tó ń ṣakọ káàkiri tó ń ruga sókè owó ẹ bó ṣe wà yẹn Naomi máa bẹ ṣe sí wẹ́wẹ́ ìyẹn owó Mariam Naomi máa bẹ ṣe sí wẹ́wẹ́ kí ni ẹ owó ara rẹ títí orí pé Naomi ju ẹ lọ ní gbogbo ọ̀nà wọ́n á bẹ̀rẹ̀ sí ní sá kúbẹ́kúbẹ́ ká má tiẹ̀ tí sọ ti Ashley yẹn tiẹ̀ ti mú fún náà torí ó rìn wá sínú ààfin inú kan tí Naomi fi tán tó fi hàn òun ló fẹ́ fi ṣe jàǹbá fún Naomi ìyẹn Ashley because ìyẹn ti rí pé ó wá gẹ́gẹ́ bí ọkọ ó wá gẹ́gẹ́ bí ìpọ́nmọ̀lú ó wá gẹ́gẹ́ bí ìpínkínní àṣẹ ọgbọ́n láti snatch husband she's an husband snatcher bẹ́ẹ̀ náà ni Mary husband snatcher ni ẹ wá fẹ́ máa gbé ẹrù ẹlẹ́rù ẹ fẹ́ gbẹ́rù ẹlẹ́rù kò jọ́ ẹlẹ́rù sì ni ẹlẹ́rù ló máa ní nǹkan ẹ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ọwọ́ tẹ wá tẹ́ ẹ̀ ní táìtù kẹ́ tó wọnú ààfin táìtù yẹn náà kábíyèsí máa gbà lọ́wọ́ ẹ máa bọ́ ọ́lẹ̀ kẹ́ lọ tún ilé àtọ̀nà yín ṣe níbi tẹ́ ti ń bọ̀ àwọn ajẹ lójú onílé àwọn àlọkólóńkiri ẹ ṣe bàjẹ́ ní Ọlọ́run òjò ẹ bọ́dọ̀ ṣe máa gbé Naomi ga títí láéláé gbogbo yín pátápátá lè máa submit fún Naomi tó wọ́n bá ń jẹ́ ti Jésù Kristi àfi tí Naomi bá ń lépa yín sí gbogbo ẹ ti pé ọmọ ọlọ́mọ jókòó jẹ́jẹ́ ní ilé wa tọ̀ pẹ̀lú èrú tẹ́ fi gbà bùkún Ọlọ́run ti dá gbogbo ẹ̀ padà fún Naomi ìbùkún náà dọ̀wádà Ọlọ́run ti bà gbogbo ẹ̀ jẹ́ ẹ̀yin èèyàn mi ẹ ṣe gan bẹ ṣe ń tẹ́tí sí wa bẹ́ẹ̀ ni àwọn kan nìyẹn kinní kan ó wá ń ruga àwọn olórin láàfin gan ti kó wọn láyà jẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n sì olúkálukú ti yọ rẹ̀ ní kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ ó wá tẹ́ pẹ̀lú owó ẹ̀ ó tẹ́ o gbogbo wọn tẹ́ kọ́sà aláṣejù wọ́n ní aláṣejù wẹ́rẹ́ ní ń tẹ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi share kẹ́ bá mi like kẹ́ bá mi subscribe ẹ ṣé gan bó ṣe ń wá láwẹ́láwẹ́ ni màá máa gbé fún yín náà lódìndín ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí wa bye.